Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist ti tẹ̀ ní bí a ṣe gbọ́ o. Wọ́n ní àǹtí Wàhé wọ́n nínú bí wọn o nígbà tí Simi àbúrò Queen Naomi àti Dr. Lizzie tí wọ́n reject àwọn ẹ̀bùn èyí tó kó wá fún Queen Naomi. Wọ́n ní wọ́n yọ àwọn ẹ̀bùn ẹ̀, wọ́n ní wọ́n yọ sọ́tọ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó bà nínú jẹ́ wípé ó ní kí ló dé tó yẹ pé wọn ò ní gba ẹ̀bùn tó ń rà fún wọn fún returning back to the palace. Ẹ mọ̀ pé bí a ṣe sọ fún yín, gbogbo àwọn ènìyàn lọ́tùn lósì àwọn ni wọ́n ń ra ẹ̀bùn wá fún Queen Naomi tó jẹ́ pé ilé ti kún gan fún ẹ̀bùn oríṣiríṣi. A sọ fún yín nípa àwọn yèyé mẹ́ta náà tí wọ́n ra ẹ̀bùn tó jẹ́ pé wọn ò gba ẹ̀bùn wọn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Queen Naomi ló ní kan yọ ẹ̀bùn wọn kúrò nínú àwọn ẹ̀bùn. Wọ́n ní àwọn yèyé mẹ́ta wọ́n nínú bí wọn sí ọ̀rọ̀ yìí. Bí ẹ ṣe mọ̀ wípé àǹtí Wàhé oríṣiríṣi ọ̀nà ni ó ń gbà láti fi tipátipá bá Queen Naomi sọ̀rọ̀. To the extent pé a sọ fún yín pé ó lọ bá wọn nígbà tí wọ́n lọ sí Paris. Ó lọ bá wọn ní Paris pé òun fẹ́ bá wọn sọ̀rọ̀ tí kábíyèsí fi ní kán kúrò ní hòtẹ́ẹ̀lì tí wọ́n dé sí. So ìgbáradì Queen Naomi padà sí inú palace òun ni à ń sọ láti bí ọ̀sẹ̀ kan àbí méjì báyìí. Gbogbo ètò létìtò, even gan wọ́n tún mú aṣọ ẹbí. So wọ́n dẹ̀ ní kábíyèsí pé ọ̀fẹ́ ni wọ́n ṣe gbogbo aṣọ ẹbí yẹn fún family àti àwọn ọ̀rẹ́. Pé owó jamburata ni bàbá Erin ńlá gbé sílẹ̀ láti fi ra gbogbo àwọn aṣọ yìí. Yàtọ̀ sí yẹn gan, àwọn nǹkan tó tún ṣe ni pé wọ́n tún gba ibì kan fún wọn lọ́fẹ̀ẹ́ nínú palace tí wọ́n gbé sílẹ̀. Pé kí wọ́n máa lò láti fi ṣe gbogbo ètò tí wọ́n ń tò. So that wọn ò ní lọ máa lọ back and front láti máa wá sí ilé Ifẹ̀. Ibẹ̀ la ní pé àwọn èèyàn kan wọ̀ tí wọ́n lọ da gbogbo bẹ̀rù tí wọ́n bà gbogbo bẹ̀ jẹ́ ní ìgbà kan. So kábíyèsí ṣe bẹ̀bẹ̀ o, bàbá Erin ńlá wọ́n ṣe bẹ̀bẹ̀ lórí returning back to the palace Queen Naomi. Gbogbo àwọn ọ̀rẹ́ kábíyèsí gan, àwọn náà wọ́n fún wọn lówó ńgbà tí wọ́n lọ sí Paris. A kàn fún yín ní update gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní o. Tó jẹ́ pé ńgbà yẹn kábíyèsí fún wọn ní $10,000 láti fi travel. Ẹ dẹ̀ mọ̀ pé owó yẹn ò lè tó. So wọ́n ní gbogbo àwọn ọ̀rẹ́ kábíyèsí tó súnmọ́ wọn bí iṣan ọrùn, wọ́n ní gbogbo wọn náà fún wọn ní owó láti lọ. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí wọ́n try ní ọ̀tẹ̀ yìí o torí Tanko drink ó ti gbé oríṣiríṣi alárìndòdò wá sí inú palace fún returning back to the palace Queen Naomi o. Wọ́n ní gbogbo drink pátápátá ní Tanko truck ló gbé wá. Ẹ mọ̀ pé kábíyèsí ní Tanko drink business. So gbogbo ìyẹn náà ni wọ́n ti já sí inú palace. So ètò tí ń tò ní ìsìn. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn olórí wọ́n ti gba restriction. Wọn kàn lè wá sínú palace bó ṣe wù wọ́n. So bí a ṣe gbọ́ nìyẹn ò tán ni wọ́n yọ àwọn ẹ̀bùn tí àǹtí Wàhé tó kó wá. Wọ́n náà yọ sílẹ̀ fún o. Pé wọ́n ní wọn lè gba ẹ̀bùn kankan ní ọwọ́ ẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, àtúndé. Mashola Gist TV,
àtúndé. Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ń kọ́. Orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí channel yìí. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. So that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe ń sọ o, à ń ṣe advert lórí channel yìí ní ọlọ́kun òjọ̀kan. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Tẹ́ bá ní ìpolówó ọjà ní ẹ̀kúnrẹ́rẹ́, a máa bá yín polówó ẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ, wọ́n níṣe ni wọ́n yọ ẹ̀bùn àǹtí wa wọ́n yọ kúrò nínú àwọn ẹ̀bùn èyí tí àwọn èèyàn kó wá fún Queen Naomi. Wọ́n láwọn ayaba gan, wọ́n náà kó ẹ̀bùn wá. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ni àwọn ayaba gan rà. So preparation of Queen Naomi wá sí inú palace kábíyèsí ó ní wọ́n gbé ìgbésẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé ẹ̀bùn ti kúnlé, gbogbo nǹkan tán máa lò ó ti kúnlé ní rẹpẹtẹ. Ẹ̀yin èèyàn lé, a ní ká mú wá fún yín ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share videos wa, gbogbo ẹ̀ là ń rí. Elédùmarè ọba aláàánú aṣàánú fún ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà. Ọwọ́ yín kò ní lọ ìsàlẹ̀, òkè òkè ló máa lọ. Mo dúpẹ́ ní ọwọ́ yín. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.